Ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tí a ó ti máa ṣàlàyé àwọn ọ̀nà tí ẹ lè gbà láti lè di ògbóǹtarìgì ẹni tí ó ń ṣe sinimá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tí wọ́n ń fẹ́ láti darapọ̀ mọ́ iléeṣẹ́ tí ó ń gbé sinimá jáde tàbí láti di ìràwọ̀ káàkiri àgbáyé. Nítorí ẹ̀ ni mo ṣe prógrámù yìí láti lè sọ àwọn nǹkan kan fún tí ó jẹ́ àǹfààní fún gbogbo àwọn olólùfẹ́ TV wa. Ẹ má gbàgbé wípé sinimá wa kan ń lọ lọ́wọ́ lórí YouTube wa tí a pè ní Àdó Agbára. Àdó Agbára ni sinimá tí a gbé jáde tí ó ń lọ lọ́wọ́ lórí YouTube wa. Ẹ lọ wò ó ní orí YouTube wa. Tí o bá fẹ́ di ògbóǹtarìgì ẹni tí ó ń ṣe sinimá, ó fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó ń gbé sinimá jáde, àwọn ìgbésẹ̀ kan wà tí màá sọ fún ẹ pé kó lọ gbé. Àkọ́kọ́ náà ni wípé lọ darapọ̀ mọ́ àwọn tí ó ń gbé sinimá jáde. Ṣùgbọ́n kó tó darapọ̀ mọ́ wọn, ìjẹ́ ìwọ ti ní passion fún iṣẹ́ yìí? Ǹjẹ́ ó wù ẹ́ láti jẹ́ òṣèré? Ǹjẹ́ ó wù ẹ́ láti di ìlú mọ̀ọ́ká? Ìbéèrè ni wàá kọ́kọ́ bira rẹ léèrè wípé ó wù mí láti di ìlú mọ̀ọ́ká òṣèré, ó wù mí láti di ẹni tí ayé ń fẹ́ wò. tó tẹ̀rí àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tí ó rọrùn. Ènìyàn ló ń pín cast, Ọlọ́run ló ń pín star. Fún àǹfààní àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ yìí bọ̀, ohun tí mo sọ yìí á yé wọn. Nítorí ó ní nǹkan tí a máa ń pè ní cast, ó dẹ̀ ní nǹkan tí a máa ń pè ní star. Ohun tí o bá ṣe nínú sinimá, òun ni cast. Bí ayé bá ṣe gbórúkọ ẹ, òun ni star. So àkọ́kọ́ náà, lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tíátà tàbí drama, any drama tí ó wà ní agbègbè rẹ. Kó bẹ̀rẹ̀ láti bẹ̀ lọ. Tí o bá ti wá ń ṣe èyí tí o rí wípé iṣẹ́ yìí o fẹ́ràn ẹ̀, nígbà yẹn ni kó tó wá wò pé òkè, jẹ́ kí n tẹ̀síwájú. Tí o bá wá fẹ́ tẹ̀síwájú, o nílò láti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe sinimá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lára àwọn tí wọ́n ń gbé sinimá jáde tí màá fẹ́ kẹ́ darapọ̀ mọ́ ni iléeṣẹ́ OAFP, Ọdúnládé Adékọ́lá Film Production, tí wọ́n wà ní Abẹ́òkúta. Ẹlẹ́ẹ̀kejì tí màá tún dárúkọ ni Fẹ́mi Adébáyọ̀ School of Performance tí ó wà ní Ìbàdàn, tí wọ́n mọ̀ sí J15. School méjì yìí o lè darapọ̀ mọ́ èyíkéyìí nínú wọn. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé kò sí agbára, kò sí owó. Nítorí àwọn school méjèèjì tí mo dárúkọ yìí kì í ṣe ọ̀fẹ́, o nílò owó láti ṣe kíni, láti darapọ̀ mọ́ wọn. Bí o bá mọ bó ṣe máa darapọ̀ mọ́ wọn, mo máa drop link wọn sí inú description fún yìí. Ẹ lọ click ẹ̀ kẹ́ wo link bí ẹ ṣe lè darapọ̀ mọ́ àwọn school tí mo dárúkọ yìí. Now, bí o bá wá lówó tó lágbára láti darapọ̀ mọ́ àwọn school tí mo dárúkọ yìí, iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní Àṣeyọrí Film Production. O lè darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí tí wọ́n ń kọ́ àwọn ènìyàn bí wọ́n ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi. Bákan náà, wọ́n á tún máa lò ẹ́ sínú àwọn sinimá wọn tí ó bá fẹ́ jáde. So mo rọ̀ yín, tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Àṣeyọrí Film Production, ìyẹn àwọn upcoming artists náà máa ń ràn lọ́wọ́. Tí ẹ bá wo orí channel tí mo wà yìí, àwọn ló gbé mi wá láti wá sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún àwọn olólùfẹ́. Tí o bá jẹ́ upcoming artist, iléeṣẹ́ tó lè promote ẹ, tó lè gbé ẹ sókè ni mo dárúkọ yìí. Wà á rí nọ́mbà wọn nínú description fún yìí. Ẹ lọ ṣe kíni, ẹ lọ darapọ̀ mọ́ wọn, yóò dára fún wa. Ẹ má jà gbàgbé lẹ́ẹ̀kan sí, sinimá wa kan ń lọ lórí YouTube, Àdó Agbára. Ẹ lọ wò ó, ẹ subscribe sí channel yìí kẹ́ máa gbádùn àwọn ètò wa lólókan òjọ̀kan. Yóò dára fún wa.
fídíò yìí ò ní jù báyìí lọ, ṣókí báyìí ni ọbẹ̀ oge. Tí ó bá di ọ̀la mo máa release another episode fídíò míì tí ó máa fún àwọn ènìyàn láǹfààní lórí channel yìí. Gbogbo nǹkan tí à ń ṣe náà ni nípa sinimá àti láti gbé sinimá jáde. Yóò dára fún wa. Ó dàbọ̀.